lóríṣiríṣi media houses láti sọ̀rọ̀ láti sọ pé nǹkan tó ń bọ̀ yìí o àti kọ̀wé lé lórí àti lọ sí television houses àti jà fitafita káàkiri àti protest. Eléyìí tó wá délẹ̀ yìí sìn ó ti show wa pé ọ̀rọ̀ tá a ti ń sọ bọ̀ látijọ́ yìí tó díẹ̀ wà ń bẹ̀. Ìsìn la gbọ́dọ̀ fi wọ̀rọ̀ kọ̀ ṣàdá kì í ṣe ìgbà táwọn máa rojọ́ àbí táwọn máa pariwo. Ìmọ̀ ti wọ̀lú ó wọ̀lú ó dẹ̀ ti bọ́ ṣọ́lẹ̀ ó ti ṣetán láti bá wa fà á. Ọ̀rọ̀ tèmi ò pọ̀ púpọ̀. Gbogbo àwọn tó bá ti ń tẹ̀lé mi tán ti ń wo gbogbo ọ̀rọ̀ tí máa ń sọ wọ́n mọ̀ pé fatafata ni máa ń sọ ọ̀rọ̀ tèmi. Mo dẹ̀ máa ń sọ ní ọ̀nà tó jẹ́ pé àlá pátápátá orogodo àlá tán kó lè yí gbogbo àwọn èèyàn. Kí la fẹ́ ṣe ń sìn yìí? Ìkíní, má fi oko mi ṣọ̀nà jọ́kànlá kọ́. Àwa ti ṣetán láti kọ́ o. Ṣùgbọ́n báyìí sọ pé a ṣetán láti kọ́, èèyàn kan ò kí ń dágbó ṣe. Èèyàn kan architect George Akinola kò lè ṣàyàgbangba nìkan kó dúró síbẹ̀. Chief Sunday Igboho kò lè ṣàyàgbangba nìkan kó dúró síbẹ̀ kó sọ pé òun fẹ́ ṣiṣẹ́ kíní. Bàbá wa Akíntóyè gan wọn ò lè dá ṣe é. Gbogbo wa la máa jọ ṣe. Ẹni tó bá dẹ̀ sọ pé òun ń sá sẹ́yìn nísìnyí ó túmọ̀ sí pé ó ti sọ ilẹ̀ ẹ̀nù. Ó túmọ̀ sí pé ó ti sọ ilé ẹ̀nù. Ó túmọ̀ sí pé ó ti sọ ọmọ ìyàwó àti gbogbo ẹbí ẹ̀ ó ti sọ wọ́n nù. Ìtumọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ nìyẹn o. Ṣùgbọ́n tá bá ti fẹ́ sọnù a máa dìde ni pẹ̀lú gbogbo agbára tó wà lọ́wọ́ wa. Gbogbo agbára tí Yorùbá bá nílẹ̀ gbọ́dọ̀ fi dìde. Gbogbo agbára tí Yorùbá bá nílẹ̀ gbọ́dọ̀ fi dìde. Gbogbo agbára tí Yorùbá bá nílẹ̀ gbọ́dọ̀ fi dìde. Agbára pé ká jà ní bọ́n ṣe ń jà ní àsìkò yìí ni o. Ìgbàlódé fighting. Bóyá a fẹ́ lo gbogbo nǹkan èròjà tí àwọn sójà máa fi ń jà tá bá lè rí a gbọ́dọ̀ fi jà. Tá bá dẹ̀ rí tiwantiwa tó yẹ pé ó gbóná gbogbo àwọn bàbá wa tó wá jẹ́ pé wọ́n gbà wọ́n àlé wọ́n gbọ́ ń pa ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ dìde. Tó bá dẹ̀ jẹ́ pé ọ̀nà tá a fi lè jà ọ̀nà lobbying ọ̀nà politics ọ̀nà ká máa sọ̀rọ̀ náà ni ẹ dìde. Nǹkan tó ní kálukú bá ti mọ̀ ṣe bójá kò mọ̀ ló lè gbé bójá àdá ló lè gbé lọ gbé o. Ẹni tó bá wá bá mi ń sìn pé Akinola sọ eléyìí ó sọ eléyìí mo dúró tì ní mo dúró tán kò sí nìkan mo ti ń sọ torí mo mọ̀ pé ibi tọ́rọ̀ yìí ń lọ ibi báyìí ni ibi junction tá à ń lọ finally expressway tá à ń lọ yìí ó láti dé. Bẹ́ẹ̀ni. So tá a bá ṣe bẹ́ẹ̀ ẹ sọ ilẹ̀ nù ẹ sọ ilé nù ẹ sọ ẹbí nù ẹ sọ ara nù ìtumọ̀ ẹ̀ nìyẹn o. Now as the deputy leader at home for YSDM a ti gbé àwọn ìgbésẹ̀ kan ọ̀nà mẹ́ta dẹ̀ ló là sí. Wá dẹ̀ fẹ́ rọ ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ wa ẹ má bá wa polongo ẹ̀ ní. A fẹ́ ṣe eléyìí kì í ṣe ìwọ́de o kì í ṣe rally o eléyìí protest ni. A fẹ́ ṣe protest yẹn under the next 1 week. Ìjọ tó bá máa jẹ́ gbogbo àwọn leaders àti Mr. Kayode Mola ni o àti Chief Sunday Igboho ni o àti gbogbo bàbá Akíntóyè àti gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn lórí ọ̀rọ̀ yìí gbogbo wọn náà ti gbọ́ sí gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún yín. Àdẹ̀ fi sábẹ́ ahọ́n sọ àtijú láti sọ àdẹ̀ sọ bí pé ká má gbóhùn wa no. Àsọ a máa kú àsọ a máa kú. Ẹni tó bá ń sá ó máa kú náà ni bó o dẹ̀ sádó dúró tì ó lè jẹ́ pé ìyẹn gangan ló máa fi gbára ẹ lẹ̀. Fortune favours the bold.
now mo máa ṣí ní ìṣípayá bíi méjì mẹ́ta. Èní kan ni ọ̀rọ̀ yìí tí ń ṣe Yorùbá, ṣùgbọ́n Yorùbá máa ń pẹ́ láti jí. Ṣùgbọ́n tí Yorùbá bá jí tán, mo ń sọ fún yín pé wọn ò lẹ́mìí wa. Màá dẹ̀ ṣe ìṣípayá bíi méjì mẹ́ta fún yín kẹ́ ẹ fi mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ní àrọ́bá, ó ní ìtàn tó tì lẹ́yìn. Ní 1840 àwọn Fúlàní wọ́n gbéra wọn náà fẹ́ ṣe jihad. Wọ́n ní wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá. Pé tí wọ́n bá dẹ̀ gbalẹ̀ Yorùbá tán, wọ́n máa lọ bẹ́rí Quran sínú òkun ni. Wọ́n máa fi sọ́ọ̀dì yẹn pa anybody tó bá wà lọ́nà láti ṣe kínní. Àwọn bàbá wa kan tó wà ní Ìbàdàn àti gbogbo ọmọ Yorùbá wọ́n kóra wọn jọ. Àwọn tó wá láti Ẹ̀gbá ni o, àwọn tó wá láti Èkìtì ni o, láti Oǹdó ni o, láti Ifẹ̀ ni o, láti Ìjẹ̀bú ni o, gbogbo wọn kóra wọn jọ sí Ìbàdàn. Lábẹ́ Balógun Ọ̀dẹ́rìnlọ. Wọ́n dẹ̀ gbọ́ pé àwọn Fúlàní ń bọ̀, bọ́n ṣe wálé ní wọ́n gbọ́ pọ́n bọ̀. Wọ́n dẹ̀ lọ bá wọn ní Òṣogbo. Wọ́n dẹ̀ ṣe gbogbo ètò tó máa ṣe. Tìbílẹ̀ ni o, ti Ogun ni o, tàdá ni o, ti Kùmọ̀ ni o, tìbọn ni o. Wọ́n pàdé wọn. A rí kà nínú ìtàn wípé ibẹ̀ yẹn ni agbára Fúlàní tán ti gba agbára lọ́wọ́ Fúlàní. Tí Fúlàní ò lè wá bá wa ja ogun ojúkorojú mọ́. Tẹ́ pé wọ́n sọ wọ́n di ẹdun arinlẹ̀. Ìyẹn náà ń pè ní ogun Òṣogbo. Ìníṣà gangan náà ti pàdé wọn, tán ti finish wọn ní Ìníṣà ní Òṣogbo in 1840. Ní 1844 wọ́n tún gbéra, wọ́n tún lọ bá àwọn èèyàn wa ní Ògbómọ̀ṣọ́. Wọ́n siege ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n siege ẹ̀. Ìtumọ̀ siege ni pé wọ́n yí gbogbo odi ìlú yẹn wọ́n yí ká. Kò sóúnjẹ, oúnjẹ ò lè wọlé. Àwọn èèyàn ò lè jáde. Wọn ò lè ṣòwò, wọn ò lè ṣe nǹkan pé kébi pa wọ́n mọ́bẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn wa Ọlọ́run jogún kankan fún wa, ọgbọ́n náà ń pè. Wọ́n dẹ̀ gbéra, àwọn èèyàn bẹ̀rẹ̀, wọ́n ṣáà ń wò wọ́n. Wọ́n wò wọ́n fún ìgbà díẹ̀. Ìgbà yẹn bí oṣù kan, wọ́n á ní òkè. Àwọn ti rí pé àwọn bíbù tán wá yí wọn káyìí. Ó nígbà kan tán máa ń sùn. Ó nígbà kan tán máa lọ ń ṣe àlùwàlá wọn. Ó nígbà kan tán máa ń ṣe báyìí. Wọ́n study gbogbo pátá wọn. Òru ọjọ́ kan náà kọlù wọ́n. Wọ́n jáde tán dẹ̀ kọlù àwọn Fúlàní. Wọ́n pa wọ́n dé góńgó. Fúlàní ò gbéra lọ bá Ògbómọ̀ṣọ́ wọn. Ẹ lọ wá nù tán. Ní 1878 wọ́n tún gbéra, wọ́n tún wá attack wa. Kí àwọn kékeré ṣe ọ̀rọ̀ èní àná ni kíní tá à ń sọ yìí. Ó ní ìtàn, ó dẹ̀ ní àrọ́bá. 1878 yẹn wọ́n ń pe Balógun kan ní Ìbàdàn gbà yẹn, wọ́n ń pè ní Balógun Ògbórí Ẹ̀fọ̀n. Ògbórí Ẹ̀fọ̀n, yes, Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n. Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n ló lead ogun yẹn. Ibi tán ti he àwọn Fúlàní yẹn, odò Ọ̀tìn. Ibi táwọn Fúlàní yẹn ti ń lé lọ, tán ti ń sá padà. Torí ṣé rí iná la máa ń rán síná o. Tíná bá ń bọ̀, tẹ́ bá sá fún, ó máa jó yín ni. Ṣùgbọ́n tẹ́ bá pàdé ẹ̀, á yà yín lẹ́nu pé iná yẹn máa kú ni. Wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n ní a bully is weak with the strong and strong with the weak. You don't run from an oppressor. You confront an oppressor. You do not run away or turn away from an oppressor. You confront him. That is the only chance of survival. That is the only chance of victory. Tẹ́ bá sọ pé ẹ̀ ń sá sẹ́yìn fún wọn, wọ́n máa rò pé àwọn ilé ò tiẹ̀ lé. Wọ́n ò dẹ̀ ní padà, wọ́n máa tún máa lé yín bọ̀ ni. So, we must accept that we are dead people and fight to the end.
That is our only chance of victory. We must accept that we are dead and then we fight. You'll be surprised that that is when we will live. So deep. Nígbà yẹn la máa gbé ìgbé ayé. Àwa ti gbé ìgbésẹ̀ tí mi ò ní lè ṣàlàyé púpọ̀ níbí báyìí. Okay. Yàtọ̀ tí pa fẹ́ jáde. Àti pé gbogbo àwọn ògbónà jọ. Gbogbo àwọn òró. Gbogbo àwọn ohun àrán gbogbo wọn láti péjọ. Títí dé òkè ọdẹ gbogbo àwọn àdúgbò yẹn àti pè wọ́n jọ. Kò sẹ́ni tó sá sẹ́yìn mọ́ o. Kò sẹ́ni tó sá sẹ́yìn mọ́ o. A máa kó wọn ní oríta. A dẹ̀ máa ṣẹ́gun. Ṣẹ̀mí o. A máa ṣẹ́gun ṣáá ni ní agbára Èdùmàrè. Àmì àṣẹ o. Ṣẹ. Torí pé orí òótọ́ la dúró sí, orí ilẹ̀ wa la dẹ̀ wà. Bẹ́ẹ̀ni. Kò ẹ má mikàn, ẹ má bẹ̀rù. A ti ṣerú ẹ̀ rí, a dẹ̀ ti borí wọn. Eléyìí tó ń bọ̀ yìí kò ní yàtọ̀. Ní 1962, nígbà 2 years after independence, náà dédé ti leader wa mọ́lé. A ní kàn fi leader wa lẹ̀, Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọn ò filẹ̀. Ẹ fi leader wa lẹ̀, wọn ò dá wa lóhùn. Ìgbà tọ́rọ̀ yẹn búrẹ́kẹ́, 1963 Operation Wet tiẹ̀ gbogbo alárántí. Ẹni tí ò bá tí tán bá tí bí ń gbà yẹn kó lọ kánú ìwé. Nàìjíríà ò ní gbàgbé. Nàìjíríà ò ní gbàgbé àwọn tó ń jẹ́ Yorùbá. 1963, 64, 65. Nàìjíríà ò mí. Ara ọ̀rọ̀ kan ara ọ̀rọ̀ adìyẹ ni. Wọ́n yẹn jólé náà ń pààyàn. Sọ̀rọ̀ tá à ń sọ yìí, ṣe rí wọ́n fàrò ejò lẹ́sẹ̀ ni. Torí ìbínú Yorùbá ò dáa. Ó dẹ̀ ti débẹ̀ báyìí. Wọ́n fàrò ejò lẹ́sẹ̀ ni. Ṣùgbọ́n tẹ̀yin bá ń sá sẹ́yìn, àìkọ́wọ́rin ejò yẹn. Ọmọ ìjọ níyà. Ó máa ṣekú pa wá. Ẹ má sá sẹ́yìn. Ẹ kò wọ́n lórí ta, ẹ kò wọ́n nú igbó, ẹ kò wọ́n lórí ọ̀dàn, ẹ kò wọ́n lórí títì, ẹ kò wọ́n láàrin ìlú, ibikíbi tó bá ti yẹ kò wọ́n. Tíjọba bá gbéra tó wá jẹ́ pé ìjọba gangan náà dí wa lọ́wọ́, ẹ kò jọba. Kí ló ń jẹ́ ìjọba? Ìjọ ọba ni. Ìlú pọ̀ ju ìjọba lọ. So tó bá tó pé ìjọba ń gbè sẹ́yìn wọn, wọ́n ń gbè sẹ́yìn wọn, ẹ kò wọ́n. Ẹ kò wọ́n. Otherwise you are dead. Wọ́n kàn láyà jẹ ni. Bẹ́ẹ̀ni, ṣé rí màmá mi ló máa ń sọ kinní kan, wọ́n ní kú ibà fọ̀ sí. Èèyàn ò kì í kú síbi tó bá sọ sí. Ibi tó bá ti sọ̀rọ̀ yẹn ò ní kú bẹ́ẹ̀ ṣe tiẹ̀ gbéra ńlẹ̀. Gòláyàtì ta ló ṣe David mọ̀ pé òun lè pa Gòláyàtì ni. Ó gbìyànjú ni. So ẹ̀yin náà gbìyànjú. Ọ̀rọ̀ tá à ń sọ yìí, a máa address World Press Conference lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. A máa address World Press Conference. Gbogbo àwọn èèyàn wa tó wà ní Brazil, tó wà ní Republic, tó wà ní Trinidad and Tobago, tó wà ní Cuba, tó wà ní Jamaica, tó wà ní all the Caribbeans. Gbogbo àwọn tó wà ní Ecuador, tó wà ní Bolivia, gbogbo wọn káàkiri bẹ́ẹ̀ yẹn. Gbogbo wọn là ń pè sí ìjà yìí because kì í ṣe ìjà pé ìjà Yorùbá àgbáyé ni. Yorùbá àgbáyé. Bẹ́ẹ̀ ni, tó bá lè di civil war kó di o, tó bá lè di world war kó di o, but Yorùbá must be free. We must have our nation on our land. So we must. So ẹni tí ò bá tí ready, ẹ̀yin èèyàn mi, tó bá tí ṣetán, rọra lọ sùn kó yẹra fún àwọn tó fẹ́ gbéra. Ìkọ́ kò sí bọ́rọ̀ yìí bẹ́ẹ̀ sọ lẹ́rọ̀ jẹ́ ká sign peace accord bọ́n yẹn ń ṣe ní north náà sọ pé wọ́n sign peace accord pẹ̀lú bandit. Ṣé ẹ gbọ́rọ̀ ẹ̀rí? Wọ́n léèyàn kan bandit ẹ̀ lọ ń sign peace accord pẹ̀lú ẹ̀ bandit wá jókòó ó rúgà síbẹ̀ ó lóun fẹ́ so these are my conditions. No, àwa ò ṣe yẹn. Ilẹ̀ wa la wà. Ilẹ̀ wa yìí la wà. Àdèmá anybody tó bá dúró tó dì wá lọ́nà ẹ yanjú ẹ̀ kúrò lọ́nà. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ṣé rí bí mi ò sọ ẹlòmíì máa sọ, bí mi ò ṣe ẹlòmíì máa ṣe. Eléyìí tọ́lọ́run mi lè ní í ṣe yìí. Mo dẹ̀ ti ń ṣe ó ti péjọ́ mẹ́ta kan sí gbogbo yín lẹ mọ̀. So bọ́rọ̀ yẹn ṣe máa rí nìyẹn. Nísìnyí a máa address press conference. A dẹ̀ máa ṣe
massive protest pé àfẹ́ ilé táwọn ìjọba bá tún wá ń dí wa lọ́wọ́ níbi tá a ti ń ṣe yẹn dẹ́ ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ kó ní kálukú wa lọ wá ọ̀rọ̀ kọ̀ ṣàdáni ẹ má ẹ̀kọ́ kó wa lọ́bẹ̀ jẹ o kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ yóò bá la pè wá. Lastly nígbà civil war tí Yorùbá àti kí wọ́n ti ń pè tí àwọn Biafra àwọn Igbo tọ́nà fẹ́ lọ tí Nàìjíríà lòun ò gbà ok kí ló dẹ̀ ṣẹlẹ̀ Nàìjíríà lọ sọ pé wọ́n ṣe police action under Gowon wọ́n lọ àtáàkì àwọn Igbo pé wọ́n lè ṣe báyìí lè ṣe báyìí àwọn Igbo dẹ̀ ti gbáradì dáadáa wọ́n bá gbéra wọ́n ní wọ́n máa defeat Nàìjíríà gbogbo ibi tí federal government ti ń jà wọ́n ní 2 military divisions. There was the 1st Infantry Brigade and there was the second division. The 1st Infantry Division was under Mohammed Shua, while the second one was under ID Bisala. Major General àwọn méjèèjì. Ṣùgbọ́n wọn ò tó àwọn Igbo yẹn mú. Igbo wa ti ruga, wọ́n ti rò pé wọ́n lágbára. Wọ́n wá ní pé wọ́n ń bọ̀ l'Ékòó. Wọ́n ń bọ̀ pé ibẹ̀ ni head of state wà wọ́n fẹ́ wá capture Èkó. Ibo náà dẹ̀ máa gbàdé Èkó ilẹ̀ Yorùbá àbí wọ́n bẹ̀rẹ̀ sí gbéra títí wọ́n conquer gbogbo Midwest ìyẹn ní present day Delta and Edo state wọ́n conquer ẹ̀. Wọ́n wá wọ ilẹ̀ Yorùbá through Ọ̀rẹ̀. Ìgbà yẹn ni gbogbo àwọn Yorùbá wọ́n á kóra wọn jọ sí under the 3rd division which was the 3rd Marine Commando under Brigadier Benjamin Adekunle. Brigadier Benjamin Adekunle wọ́n dẹ̀ confront wọn ní Ọ̀rẹ̀ yẹn náà ti stop wọn decisively wọ́n dẹ̀ lé wọn padà títí débi ni àtìgbà tó ti wọ Ọ̀rẹ̀ yẹn Yorùbá ló force wọn títí dé Òwèrì títí dé Umuahia títí dé ìlú wọn tó fi gba surrender. The surrender was given to a Yoruba man. The victory was by a Yoruba man and his team of Yoruba commandos under the 3rd Marine Commando. Ọbásanjọ́ ló gba victory yẹn nígbà tí Brigadier General Adekunle kúrò ní 3rd Marine Commando ni. The Black Scorpion, the most feared man, the most feared soldier during the Biafran War was Brigadier Benjamin Adekunle ọmọ Yorùbá ni. So ẹ gbàgbé ẹ̀ ọmọ Yorùbá pọ̀ rẹpẹtẹ tẹ́pọ̀ wọ́n kájú ẹ̀. So kò sí ìgbà tí èèmọ̀ máa wọlé Yorùbá tó lè ka orí Yorùbá ẹ lọ mú yẹn ẹ lọ kọ sínú ẹ lọ kọ kẹfì há inú Bible yín kẹfì há inú Quran yín kẹfì kọ kíní kí n fa yín kò sí odò tó bá dẹ̀ gbàgbé orísun ẹ̀ máa gbẹ ni o. Gbogbo eléyìí tá à ń sọ pé kíní kan ẹ̀sìn àmúti àjò wá ẹ̀sìn tó ẹgbẹ́ kì kò gbà wá ẹ̀sìn àbáláyé wa ẹ má gbàgbé o because ibi tí agbára wa wà nìyẹn. Tẹ́ bá ní ìbéèrè